ta ló ní bag àti wípé kí ló wà nínú ẹ̀. Inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn. Ẹjọ́ fùfù mi ò bẹ̀ lọ́wọ́ ẹ̀. Inú bíbí má fi ilé mi ṣe bùgbé. Ẹjọ́ fùfù má fi ilé ọ̀gá mi ṣe bùgbé. Kí wọ́n má bàa ṣìwì. Wọ́n ti ń bínú má jẹun ṣì sọ. Sórí ẹ yìí ni. Ẹnu yín gbà má. Ṣó ti ya wèrè ni? Ẹnu yín gbà má. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Bíbá! Màá gbá yín ní ẹsẹ̀ lójú. Ẹ lọ ti gate. We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò ni mo wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me. I said call me. Ojú mi Adéjàre, ojú ọmọ ẹ Adéjàre, jọ̀ọ́ ṣàánú mi ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick ní hospital tí wọ́n fa oxygen sí nímú tí wọ́n ayọ̀ lójijì ó máa kú ni. O máa padà kú ni. Kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is? Tí èèyàn bá ya wèrè, ẹ mú lọ sáko wèrè. Mi ò lè sá lọ fẹ́ni kankan nílẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ fi ń wo wèrè kò ní dá fún ẹ bó ṣe bá kọrin. Madam court. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. SAAMU ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí SAAMU fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò SAAMU o. Má gbó owó mi bó pẹ́. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá ti tán fún wọn lówó. Oṣù bá tán bá mi gbówó. SAAMU ọmọ mi a ní kó wá jẹun. Ọmọbìnrin tó jókòó sọ ò bá ti jẹ nísìn ò ní jẹ mọ́ tó bá yá o. Ẹran ló máa fún lóúnjẹ. Ó yá fún síbú wá jẹun. Má ṣe ra ẹ léṣe. Ẹran ọmọ nílé ìwájú ẹ. Ọmọ mi a ní o má ṣe ra ẹ léṣe wá jẹun. Ó yá sún síbí ọkọ mi sún síbí. Bọ́ síbí wá jẹun. Àǹtí ẹ pẹ̀lẹ́ o, ṣé kò sí nǹkan kan? Because ẹ mẹ́ran síwájú, ẹ ń fún lóúnjẹ, ẹ tún sọ pé súnmọ́ mi ọkọ mi wá jẹun, ẹ tún pe ẹran lọ́mọ, ṣé kò sí nǹkan kan? Fún wọn bí jàre ọkọ mi gbà, jẹun kíá, a ní ó wá jẹun. Bọ́bí jàre ọkọ mi. Ọmọ mi. A ní ó súnmọ́ bí kò wá jẹun. Èmi ìgbọ́rú ẹ̀ rí. Ìyẹ́lẹ́ máa wò, ẹlẹ́yẹ rí. Bọ́bí ọkọ mi wá jẹun. Kábọ̀ kan ò sí níbẹ̀ o, SAAMU. Mọ́mì lọ ní kí wá bá yín. Wọ́n ní kí wá bá Sista Fọlá sọ̀rọ̀. Gbogbo inú ilé ló fi rajá sí. Ó ti di pọ́pì mẹ́ta tí wọ́n ti rà sínú ilé ńsìn.
ìtò tẹ̀ wá jẹ́ pàpàǹbarì ẹ̀ gbà mí ọ máa tira wọn mọ́ nínú ilé ni pẹ̀lú ajá mẹ́ta ohun tó ń ṣe nínú ilé a ò mọ̀ ọ dẹ̀ ní kọ́ má rì wọn ò fẹ́ ọkọ wọn ọmọkùnrin kankan wálé ọ ní kàkà kóhùn má rì òun àfowó rajá mọ́mì lọ ní kí wá bá yín ọ ní kí wá bá wọn sọ̀rọ̀ bóyá wọn ẹ lè ra àtúnṣe sí ọ̀rọ̀ alájáde yìí. tó ti jẹ breakfast ni. mi ò máa rí yẹn. tó ti máa rí rí tẹ́lẹ̀. wọn ò máa rí rí. ẹ̀rọ ọkùnrin rí pẹ̀lú ẹ̀ nídìí ìdí ayé ẹ̀ ajá ló mú. ọ ní kàkà wọn má rì òun àfowó rajá. kò sórí òkè kankan tó ń lọ tòsí ọ̀dọ̀ yín. àìtí mọ̀ lórí òkè o. ṣé wọ́n lórí òkè? mi ò ní gbàgbọ́ lórí òkè yẹn. ṣé ìyá yín lórí òkè? wọ́n máa ń lọ lẹ́kọ̀ọ̀kan. ṣé wọ́n á ń fọ̀rọ̀ ẹ̀ ṣàdúrà lọ? wọ́n máa ń gbàdúrà fún wa o tó bá jẹ́ yẹn gbogbo wa ló máa fi ṣàdúrà. ọdún àgbà lórí òkè kọ́ fọ̀rọ̀ ẹ̀ sókè lórí òkè kọ́ fọ̀ kí tèmi kí máa bá sọ̀rọ̀ ṣé mo fẹ́ dàjà mu ni ṣé mo fẹ́ lájà kúrò ṣé mo mojú àjà ni. tani. Bọ́dá Sàámú Bọ́dá Sàámú ẹ kúlé. kí ló ṣẹlẹ̀? ẹ wo torí Ọlọ́run ẹ má bínú pé mo wá pàkúta sọ̀rọ̀ yín ẹ ní sórí burúkú o ajá ò ní kó yín lọ́mọ lọ o ọ̀rọ̀ tí mo fẹ́ wá sọ ó wà bẹ́ẹ̀ ẹwẹ́ má bínú pé mo tẹ̀yìn tarọ̀ tí yìí ṣe ẹ̀mọ́ nǹkan tẹ́jọ́ ń sọ bẹ́ẹ̀ má bínú ẹ pẹ̀lẹ́ o ṣé kò sí. bọ́bá sọ tó bá máa sọ bọ́bọ̀ sọ̀rọ̀. òun náà ni mo fẹ́ máa ṣàlàyé because kàyéfì ńlá gbà ní nǹkan tí mo rí lẹ́ẹ̀ni ló jẹ́nu community yìí ebí mi àtàbílẹ̀ kọ́lá lọ sọ̀rọ̀ ajé níbi kan bá ṣe wá ń bọ̀ àti ẹ̀rí woman kan tó jókòó tó wọṣọ dúdú mo kọ́kọ́ wò pé kí lẹ́ni yín ṣe ń bíbá yìí kí ló lè máa ṣẹlẹ̀ bá ṣe súnmọ́ nìyẹn ẹni kí ló gbé síwájú ẹran ni o ọmọ ewúrẹ́ ló gbé tira o tó ń ṣe pẹ̀lẹ́ ọkọ mi ọmọ mi máa bọ̀ wá jẹun kó tó tutù ọmọ mi máa bọ̀ ṣé kí ló ṣe tẹ bá dẹ̀rọ ọmọbìnrin ó kún látòkèdè sálẹ̀ ni I am very sure pé kò ń ṣe wípé orí ẹ̀ ti dàrú kò ń ṣe pé nǹkan kan ti kò ń ṣe pé jẹ̀ta sí lọ́pọlọ ó mọ nǹkan tó ń ṣe kí ló ṣẹlẹ̀ ló gbẹ́ran síwájú ló ń ṣe ọmọ mi in fact abilékọ ṣe fídíò yẹn mo dẹ̀ ní pé dandan mo gbúdọ̀ ọkọ wá fi tó yín létí kí n tó di pé mo wọ yàrá mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo bá yín lé Bọ́dá Sàámú. ẹjọ́ lẹ̀ píṣọ̀ àbí fídíò ọ̀dà mo fẹ́ mọ̀ ọmọbìnrin. mẹ́wàá ń ṣẹlẹ̀ ẹnu community ẹ gbà mí Bọ́dá Sàámú kò yé mi mọ́ mo wo píṣọ̀ ìlẹ́nu ọ̀nà kí n tó wọlé mọ́ òun wá dà. bíṣọ̀ kò sí bíṣọ̀ kankan lórí fóònù ọmọ yìí mọ́ bíṣọ̀ mẹ́ta péré ló ṣẹ́kùn bí báyìí kò sí gbogbo ẹ̀ sí delete dànù. o kò píṣọ̀ mẹ́ta. ó ní bíṣọ̀ mẹ́ta ni mo rí bẹ́ẹ̀ báyìí. píṣọ̀ wá dà. bíṣọ̀ Jésù ni mo wò yìí. ẹ gbà mí. èyí tó interest mi jù nìyẹn Jésù lórí igi àgbélébù ta ló kú fún. Bọ́dá Sàámú ó kún fẹ́ ṣe èmi àti yín ni. ló kú fún ọ. ó kún fún mi. ayé ẹ ṣe wá rí báyìí. kí lẹ rí Bọ́dá Sàámú. ayé ẹ gangan jọ igi tọkàn Jésù mọ́. Bọ́dá Sàámú. wàláì àgbélébù láyé ẹ jọ. èmi. ṣé mi ló fi ń mú ṣeré. Bọ́dá Sàámú mi ò lè tọ́ yín jẹ Bọ́dá Sàámú mi ò lè fún yín lọ́fọ̀ọ́ mi omi ọmọ ọkọ tí mò ń sọ mo gbọ́ fídíò yẹn ká tó wà mo gbọ́. tó bá yẹ pé ọmọbìnrin yìí tó bá yẹ pé àjọ dẹnu ọ̀nà ni in fact ó fẹ́ wọlé mo ní òòlè wọnú headquarter tó bá yẹ pé kò ṣe bẹ́ẹ̀ ni màá ní bóyá ó ti delete ẹ̀ lọ́nà. tó ti bá fọ́fọ́ mi mọ́lẹ̀. fọ́fọ́ lórí kọ́ni Bọ́dá Sàámú èmi kọ́ ló ní. àbúrò yẹn bàjẹ́ ni èmi ló wá sí mi wá mú ṣeré. yóò mú yín ṣeré Bọ́dá Sàámú mi ò ṣeré. ó dàbí idán lójú mi ni. ó máa wo bí ó máa dàbí nǹkan mi lójú yín. hello aláya lọ bá yà yín kí yà yín lórí òkè kò mú sísá yín lórí òkè. wọ́n ní gbàgbọ́ pé kẹ́ bá wọn sọ̀rọ̀. orí ẹ̀ ló burú èmi ni kí n máa bá já sọ̀rọ̀ àbọ̀ ṣí èrè gbà lọ́wọ́ mi máa fọ́fọ́ mi mọ́lẹ̀ o. Bọ́dá Sàámú fóònù ní mi ò ṣeré Bọ́dá Sàámú mi ò ṣeré abilékọ kí ni gbogbo ilé. kí ni gbogbo orí burúkú tó fẹ́ fi ṣẹ̀mí lọ́wọ́ yìí. wèrè èdè ó ní kí n máa wá kìsì ajá àbí kí ló ní kí n máa hábà ṣáṣe kí bàbá jáde dialogue lọ́jọ́ orí mi lọ́jọ́ ayé mi láàárọ̀ kùtù mo pé kò ṣe ìyá yín ẹ̀ẹ́dẹ̀gbàjá lọ orí òkè káàdì kó padà lẹ́yìn ọmọ yín wèrè eléèdè ó lẹ́nìkan bẹ́ wúrẹ́ sọ̀rọ̀ kí ló tún fi ṣẹ̀mí lọ́wọ́ láàárọ̀ kùtùkùtù Ọlọ́run ogun ẹ̀tànjẹ inú ayé mi láàárọ̀ kùtù Olúwa mú kúrò ogun ajá ogun ẹran Olúwa má jẹ́ rí lórúkọ Jésù Olúwa pẹ̀rẹ̀ burúkú lélẹ̀ early in the morning ajá ànẹ̀ràn
lọ́ọ̀ ṣẹ́gun ẹ̀. kábọ̀ kan ò sí níbẹ̀ o Sàámú bọ́dá sá. jẹ́ ká lọ ṣé tá bá ti jáde ká má lọ lemon. kí ló dé ẹlẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ gbogbo ṣe fine purple and black wọ́n tún wá gbé sára lé ó pọ̀ dànù kí ló ṣẹlẹ̀ ṣé ẹran ọmọ tí lò ń mú stroke káàkiri àdúgbò ni àbí báwo ó ti fáyìn jù kó máa mẹ́ran kiri ládùúgbò lọ jẹ́ ká máa tọ́jú ẹ̀ ká máa bì sí ẹ lára àbí báwo. ọ̀rọ̀ tẹ́ ń sọ òye mi ṣé kò sí. ìwọ gan máa jí o ó yẹ farabalẹ̀ ṣé mi ẹ̀ dé ṣé o lówó lọ́wọ́ tó lè fi tọ́jú ẹ̀. ó bẹ̀rẹ̀ mo lè bẹ́ẹ̀ tákà ọ̀yà gọ̀ọ̀sán. ó skinny ẹ̀ náà ó pretty ju gbogbo eléyìí tó ṣe yìí lọ wá fẹ́ràn lẹ̀ tẹ́lẹ̀ wá jẹ́ ká tọ́jú ẹ̀. tọ́rọ̀ yín bá yé mi dáadáa ẹ fẹ́ fẹ́ mi. o ti gẹ́ tiẹ̀. ìyálé mi ọmọ mi rèé èmi nìyá ẹgbẹ́ ẹyẹ lẹ́yẹ́dẹ̀ ń wò tọ̀ nítorí náà ẹ bá sọ tẹ́ bá ti bá sọ tó bá ti gbà èmi ò ní wàhálà ẹ bá sọ. àwọn nǹkan tó máa ń dorí tèmi rú lélẹ̀ nǹkan tó máa ń lẹ́kọ̀ọ́ tèmi tọ́nà lélẹ̀ ṣó tẹ ti ya wèrè ṣó lọ́ọ́ fẹ́ bá tiẹ̀ jẹ́ ṣó òun wá ẹ̀mí bíbá yẹn kí ló ṣí ẹ̀ tó bá tiẹ̀ ń fi òun wé ẹran pẹ́lú torí pé ó dúdú àṣìgbọ́n yẹn tó ti rẹ́rìn òun parí ni ṣó òun wá ẹ̀mí ni ṣó lè àwa àṣọ ti ya wèrè gan ni kí ló ṣí ẹ̀ fílẹ̀. wo aláyé ẹ ká máa lo ẹfún máa ilé náà. ẹ má jẹ́ wọ́n fi mí lẹ̀ ṣé bó fẹ́ bá mi sọ̀rọ̀ fẹ́ ni yóò sì bá mi sọ̀rọ̀ fẹ́ ọmọ mi rèé ó yá bá sọ ẹ bẹ̀rẹ̀ tí ẹ máa bá sọ mo ní kẹ́ bẹ̀rẹ̀ tí kẹ́ máa bá sọ. ẹjọ́ torí Ọlọ́run táwọn òbí wọn ní kẹ́ ẹ wọ ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run bá mi dáríjì wọn ọmọ nǹkan tó ń ṣe ni. kí ni mo ṣe. arábìnrin má ru ẹrù ẹlẹ́rù sórí kó fa tiẹ̀ lọ́wọ́ máa bá tiẹ̀ lọ. ìyá mi ẹjọ́ nítorí Ọlọ́run àbúrò mi ni wọ́n ládùúgbò ẹjọ́ nítorí Ọlọ́run ṣàánú àwọn òbí wọn àwọn ọmọ ìkó sí. ọlá obìnrin tó jẹ́ ni wọ́n jẹ o. ẹ ṣé ìyá mi ẹ ṣé. tí kì bá ṣe bẹ́ẹ̀. ẹ ṣé mo dúpẹ́. ó dà kò burú tó bá ti di 20 ìṣẹ́jú ara wọn ó yà wọ́n á dìde. ẹ ṣé o ìyá mi. gbọ́dọ̀ ládùúgbò. mo dárò pẹ̀lú mi àwọn máa pè báyìí. finally bí wàá dé sọ̀rọ̀ bó lè sọ̀rọ̀ akéde gangan yẹn fi wá ṣubú síbi. ọ̀dàdà ni a ní kẹ́ fi lẹ̀. àbí ní kéde. kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ báyìí? Lọ́sí bí ẹ máa gbà mí, ṣebí kọjá ìyára wọn ló bá wọn débi tó wà yìí. Ṣebí kọjá ìyára wọn ló bá wọn débi tó wà yìí. Kí ló tún fà gbogbo wèrè iwájú ilé? Kí ló ṣẹlẹ̀ bọ̀dá? Bí mo ṣe rí nìyí o, ẹ ṣe bí ẹ̀yin ni bọ̀dá Gani ṣì ń jókòó dé, ìgbé tẹ dé o, ẹ ní pẹ́ dé, ẹ ní pẹ́ dé o, àfi fáwọn ilé ìṣedé tó dẹ̀ ṣe wọ̀ síwájú lé mú dẹ̀ ń béèrè pé kí nìkan tó ṣẹlẹ̀ látẹ̀kọ́. Bí mo wà níbi kó fi ṣẹlẹ̀, wà jẹ́ kí n ṣàrà ìbọ́bà community, kí n ṣe é gan-an. Bàtẹ́yìn náà tètè sọ̀rọ̀. Ṣàdédé mo rán àwọn ọmọ yìí, ìwọ́de mo jókòó dé o, iṣẹ́ ọ̀dẹ ṣubú síbí wọ̀, kí ṣẹlẹ̀, kí ìdè o, ẹsẹ̀ ní sọ̀rọ̀ nù wọn. Ṣé la ṣe ń bí ni o? Ẹ wò, jẹ́jẹ́ lọmọbìnrin kan lọ nínú community, wọ́n pàdé ẹ̀ lọ́nà wọ́n ń toast ẹ̀. Ìyẹn dẹ̀ mú ewúrẹ́ dání, ó dẹ̀ ní òun àti wọn ò jọ ń ṣẹgbẹ́, bóyá àwọn àti ewúrẹ́ tó mú dání lẹ́gbẹ́ pé kó máa toast ewúrẹ́. Lọ́wọ́ kan náà báyìí, ló dẹ̀ nìkan kúnlẹ̀ kó máa dún bí ewúrẹ́. Inú community, ọmọbìnrin kan fẹ́ ewúrẹ́ kiri nínú community. Kódà ó tún sọ fún wọn, ó ní pé 20 minutes ló máa fi dún bí ewúrẹ́ yẹn tára wọn máa fi balẹ̀ lẹ́yìn tí mo bẹ̀ tán. Wọ́n dẹ̀ dùn bí ẹran fún 20 minutes yẹn náà, ó pàṣẹ ó dẹ̀ rí bẹ́ẹ̀, wọ́n dẹ̀ kúnlẹ̀ immediately. Inú community. Láì ṣe magic. Ọ̀dọ̀ yín dẹ̀ ló súnmọ́ ibi tá ti ń bọ̀, wọ́n dẹ̀ ń pariwo àwọn fẹ́ mú mi, àwọn fẹ́ mú mi, àwọn fẹ́ mú mi, mo ṣe kó wọn wádìí tí wọ́n gbà mí lọ́wọ́ yóò ṣe. Ṣé kìí ṣe ọmọbìnrin ó ní pẹlẹbẹ fi picture tó fẹ́ ó fẹ́ fi picture hàn mí ni o ó lọ́mọbìnrin kan ń fún ẹran lóúnjẹ ó dẹ̀ láwọn rìkọ́dù ẹ̀ ó dẹ̀ fẹ́ fi picture ẹni yẹn hàn mí lórí fóònù ọmọ yẹn wà títí kò rí o mo ṣépè fún pẹlẹbẹ ni mo ló ń dà mí láàmú ni ó pòórá
that means pé ọmọ yẹn ní supernatural power kan tó ń lò nínú community náà. Kò sí wàhálà ẹja ká fìyẹn lẹ́nà ká bá ti lè wí. Finally ta ló ń tò sínú yín ta ló ti disvegi nínú ẹ̀ méjì torí vegi ni mo èso ẹ̀kẹ́ yìí méjì jẹ́ ta ló ti disvegi nínú yín tó toast ìwọ náà ló toast aláàtúntà báwo yá kọ́ mi ní toasting kọ́ mi ní toasting ara ta ni ò balẹ̀ ẹni tó toast lára ò balẹ̀. bọ́dà Samuel stop ẹ̀ ẹ̀ rí pé àwọn méjèèjì ẹ̀ rí pé wọ́n ti wíìkì kalẹ̀ sí ibà ẹ̀ ni wọ́n lè sọ̀rọ̀. Ó dà ẹ dé ẹ kó wájú lé mi ẹ máa lọ tẹ́ ẹ bá ti lè kọ́ mi toasting ẹ dé. Tí n bá mú àjà wá tí n bá mú àjà wá ẹ ti fà mọ́ ó yìí lè ó yìí dé wájú lé mi ní gbogbo ọkọ tí ìṣẹ̀lẹ̀ ó yìí burú ẹ ṣí ẹ kéde ká kóṣì dànù wọ́n lè dìde lọ́bọ̀. Kábọ̀ kan ò sí níbẹ̀ o Sàámú. Aya, 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 everywhere I go. Aya, aya, aya. The Lord is good, I will lift him up. Aya, anywhere I go, I will lift him up. Aya. Jesus, aya, Jesus, praise the Lord. Hallelujah. Praise the mighty Jesus. Hallelujah. Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Ìwàláàyè Ọlọ́run kò ní dágbére fún wa. Gbogbo nǹkan tó kéré nínú ayé wa Ọlọ́run á sọ di ńlá. Ẹgbẹ́jọ kọrin papọ̀. Mo ní Jésù láyé mi. Mo ní Jésù lọ́kàn mi. Mo ní Jésù láyìíká mi. Mo ní Jésù níbi gbogbo. Ẹ lè ṣe lè bí náà. Kí ni mí ní eléyìí? Ẹ lè wọlé báyìí. No madam, church ìjọ èèyàn lélẹ́yìí. Èwo ni ẹran tẹ́ fẹ́ mú wọlé? A mọ̀ pé ẹ wá jọ́sìn ni, but ẹ kàn lè try kẹ́ ẹ sọ síta kẹ́yìn wọlé. Ṣó gbádùn? Madam, ibi báyìí ò kí n ṣe ọjà náà. Tẹ́ bá fẹ́ ta ẹran, ẹ mú ẹran yín lọ sọ́jà. Kẹ̀dẹ̀ wọlé kẹ́ wá bá wa jọ́sìn bí ẹ mú ẹran yín síta náà. Ó dàbí ìwọ̀sán wọn. What? Ẹ pẹ̀lẹ́ alàgbà. Abẹ́ lọ ìfọ̀sẹ̀ tó dáhùn. Ìyá rọra ọmọ mi. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ má bínú o. Ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ gangan o? Àwa jọ́sìn ni. Èmi àtọmọ mi. Èmi nìyá, òun lọ́mọ, èmi nìyá. Àwa jọ́sìn. Sister, ṣé mo pé gbogbo bó ṣe ń sọ̀rọ̀ látẹ̀kùn tẹ̀ ti wọlé ṣé mo pé mi dá sí anything because mo ń wò pé ẹjọ́ kí ni pretty lady bíi tiyín tó ń ṣe pẹ̀lú ká máa mú ewúrẹ́ káàkiri àbí ká tẹ̀ wá sọ pé ajálẹ̀ mú kiri ńsìn ó tiẹ̀ wà tenable because a lot of ladies ló ń lo ajá as pet nísìn à ní pé bóyá pet yín lẹ ń bá ṣeré lẹ ń gbé jó kiri o bọ́ ewúrẹ́ kò bí fìtì yín náà wọ́n ti fáìn jù kẹ́ máa gbé ewúrẹ́ kiri lọ. Ẹ jọ̀ọ́ kí ló gbé yín wá ṣọ́ọ̀ṣì yín? Kí ni ogun yín gangan àzìn ogun ìdílé wo ló ń bá yín fínra? Because mi ìgbà tí mò ń sọ̀rọ̀ tó kàn yín ṣẹ́yìn alàgbà ni mo wá bá ẹ̀dẹ̀ ń dá sọ̀rọ̀ mi. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ wá jọ̀ọ́ nítorí Ọlọ́run o èmi nìkan kọ́ lẹ wá bá o Jésù lẹ wá bá ń bí torí òun ló fi èmi ṣe olórí ń bí òun ló ní máa sọ bẹ́ẹ̀. Lára ohun tí mo dẹ̀ fẹ́ sọ fún yín náà ni wípé kí ni ìdí ẹ̀ gangan tí ẹ ṣe wà ń bí àbí kí ló ṣẹlẹ̀ ẹ má kọ gbogbo nǹkan tó ń sọ yẹn tí o tó bá gbàdúrà lẹ fẹ́ wá gbà ń bí ẹ máa wé orí náà máa mọ̀ pé ẹ wá bí láti wá gbàdúrà. Àlàkẹ́ má bínú inú ń bí ni àti pé ara rẹ̀ tí ò yá yẹn kò jẹ́ kẹ́nu ẹ ṣí. Ara rẹ̀ tí ò yá bíi ti báwo kí ni gbogbo eléyìí kí ni gbogbo eléyìí kí ló ṣe kí ni nǹkan tó ṣe gangan. Ara rẹ̀ ò yá ni pásítọ̀ ṣé ẹ̀ ní mẹ́mú yàrá ni wọ́n ti sọ látẹ̀ nǹkan mú láàrẹ̀ ò yá ibà pọ́njúpọ́ntọ̀ bí ṣètò ọmọ kan tó fún ni ìgbẹ́ ń ṣàn ó ń yàgbé ọrìn ṣe àpégbẹ́ wọn máa ń le ní tí ẹ ń ṣàn ni mo ṣe ní kí n gbé wá síbí. Jésù Kristi ṣé ohun tó ń ṣe nìyẹn nǹkan tó ń ṣe nìyẹn lẹ wá gbé wá síbí ibi kọ́ lẹ máa wà ẹ lọ veterinary
Rárá o. Ibi ni ẹ̀mí darí mi sí àti pé kò ṣe ẹranko èèyàn ni wà. Èèyàn ni. Irú ẹ̀mí ṣé ẹ̀mí tiẹ̀ náà lẹ́yìn náà ń lò? Ẹ̀mí kan náà ni ṣé bọ́ ọmọ mi ni èmi mo bí. Ẹ̀mí kan náà lẹ́jọ́ ń lò? Ẹ̀mí kan náà ni èmi mo bí. Ẹ̀mí irú tiẹ̀ yẹn ló darí yín wá síbí? Bẹ́ẹ̀ni. No, wrong place níbi tó darí yín wá yìí. Kí ló ṣẹlẹ̀? Ẹ má bínú pásítọ̀, àárọ̀ ọmọ mi ni ò yá ló jẹ́ kí n wá. Ṣẹ̀dẹ̀ rí nípa ti pé mi ò wérí. Ẹ má bínú lẹ́ẹ̀kan sí. Ojú kan wà ní. Ṣẹ́rẹ́ ọmọ Èkó ń gbọ́ràn. Tí mo ṣe ní ká mọ bàbá ó láìkó òun kí n tó jí kò tètè jí eré pa ìpọ̀. Mo ṣe rò pé mo yé ṣe balabalabala kọjọ́ máa lọ. Ìdí nìyẹn tí mi ṣe rántí mú scarf. Tí máa ń bọ̀ next time ẹ ṣe sọ fún wa a máa mú dání. Ṣó gbọ́? Tó bá ìjọjọ́ má disturb mi kó jẹ́ kí. Èmi ni kẹ́ wò. Ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ yẹn kó lè gbọ́. Ká sọ fún mi bẹ́ẹ̀. Ó gbọ́rọ̀ jù yín lọ pásítọ̀. Àlàkẹ́ ní kíni. Inú tó ń bí ni. Àlàkẹ́ dá wọn lóhùn. Ṣó gbọ́ ni? Ìyá Àlàkẹ́, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe ń sọ wípé ara ọmọ yín ò yá, ó yẹ kẹ́ ẹ gbé ọmọ yẹn wá síbí ni o. Ká dẹ̀ gbàdúrà fún. Ṣé bá máa rí ọmọ tẹ́ ń sọ̀rọ̀ ń pa ẹ̀? Adé lè gbàdúrà fún. Ó bá jẹ́ ká gbówó lé lórí ni kí gbogbo ohun tó ń ṣe kó lọ. Ìyẹn là ń sọ fún yín. Pásítọ̀ ṣe é sí pẹ̀lú mi. Alọ́mọ mi tí mo mú wá ní. Àlàkẹ́ ọmọ mi ní. Èwo lọmọ tí mo tún nílé ilé ní nílé ọmọ kan náà ọmọ kan péré mo bí. Ọlọ́yọ̀ kan lọ́lọ́ fi fún mi òun ni. Ẹran lẹ fi ṣọmọ. Rárá o, ẹran lọmọ mi. Àlàkẹ́ Bobby. No. Máa bọ̀ wá jáde. Máa láàrú nǹkan báyìí lórí òkè. Lady tèmi wò yìí, èmi ò gbogbo normal o. Èmi náà wò náà. Ṣé ọ̀rọ̀ tó sọ yìí? Tínú bá bí mi, tí mo bá yí ojú padà sí, máa ní gbogbo yín kẹ́ ẹ jáwé rí dáadáa. Rárá. Ẹ má sọ bẹ́ẹ̀, kí ló dé, kí ló ṣẹlẹ̀? Àwa ò ṣeré ń bí báyìí náà. Àdúrà là ń gbà ń bí báyìí. Wíwá tẹ̀ dẹ̀ wá síbí, àdúrà náà lẹ́lẹ́ fẹ́ gbà. Wíwá ni tẹ̀pẹ̀tẹ̀ wọ́n ṣẹ́. Wọ́n múnú bí mi ni. Wọ́n múnú bí yín báwo? Ẹ jọ̀ọ́ torí ọlọ́tẹ́ máa fi kúrò ń bí. Ẹ má sọ̀rọ̀ òdì mọ́. Ṣé gbọ́? Tẹ́ máa fi ṣí ẹsẹ̀, tẹ́ máa fi ṣí kúrò ń bí. Ẹ má jẹ́ kí n gbọ́rọ̀ burúkú lẹ́nu yín mọ́ o. Ayé ò ní múnú bí yín o. Ẹ ní ṣìṣe o. Ṣàdúrà lẹ fẹ́ gbà. Àdúrà ni. Ok. Ọlọ́run ayérayé o, mo bẹ̀ ọ́ nú àánú ńlá rẹ. Ẹran wọn rèé ọ tí wọ́n fi ṣọmọ. Wọ́n ló ń yàgbẹ́ ọ̀rìn. Ayérayé. Àlàkẹ́ kó lè kí àdúrà lè tè gbà Àlàkẹ́. Ṣé ń gbọ́n tí ìyá Àlàkẹ́ ń sọ? Láti òní lọ, gbogbo ìgbẹ́ ọ̀rìn nínú ayé Àlàkẹ́ lórúkọ Jésù ó yá jẹ́ ó dáwọ́ dúró. Àmín. Ká máa yìn ọ́ lógo. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. God bless you. Àmín. Ẹ ti lè máa lọ báyìí àbí. Ẹ̀mí ló kí ni wọ́n á ṣe náà? This is uncalled for, Pastor Sope. Kí lélẹ́yìn náà? Ẹ ṣe nǹkan sí dádì. Arábìnrin. Pastor, ẹ lè fẹ́ padà ṣe ṣòru. Gbogbo àdúrà tẹ́ bá gbà á lè gbà lé lórí because bí mo ṣe wà rè ò tí yà mí ìdẹ̀lé mú lọ lébẹ̀. Ó risk fẹ́mi àti. Ó risk fún yín gangan láti fi ẹran ẹ̀ lẹ́sìn yìí báyìí. Ẹ tú ẹran ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kẹ́ máa mú lọ. Pastor mi lè tú o. Torí ẹ ṣì máa ṣe ṣòru. Ṣé bí ẹ bá ṣègbélé ní church, ẹ jẹ́ kó mọ mi ṣègbélé. Ṣáre ẹ ti yá ni. Ìgbà mi ẹ má wò mí ràn. Ẹ má wò mí ràn. Ẹ tú ẹran ẹ̀ kẹ́ máa mú ẹran yìí lọ. Pastor. Right now. Pastor. Tí mo ṣe ń bá yín ṣeré yìí, ẹ jẹ́ kó mọ lérè yìí. Tó bá ti bí yín dà. Tó bá bí mọ́mì yín mọ́ dáàdì yín. Ẹ̀yin ẹ tú ẹran. Tí ara ọmọ yóò bá ti yà, mi ní padà wá mọ́. Ire. Jésù Kristi. Ẹ má wò wá ràn. No, ẹ má wò mí ràn. Èmi náà bá soso bí ẹ̀rù ìlú God. Ẹ̀dá wọ̀ lọ lọ. Kí ni mí ní gbogbo ilé ìnáwó? Tán bá bí dádì mi àti mọ́mì mi dà. Ẹ wò sọ bẹ́ẹ̀. Ẹ fi ọ̀rọ̀ tán bá bí ìyá àti bàbá yín dá sílẹ̀ báyìí because nǹkan tó ṣẹlẹ̀ yìí kò bí fìtì church o. Báwo ni àwọn èèyàn ṣe máa kọjá tó máa rí ẹran nínú church? Kí ni impression ta fẹ́ fún wọn? Ẹ wo ẹ wá bó ṣe máa tú ẹran yìí tó máa jù síta o because kò wá bí fìtì o. A lè máa sin Ọlọ́run pẹ̀lú ẹran nínú church náà. Ẹ wo làbọ̀rọ̀ kẹran mérò. Yọ síbí. Sá. Ta lọmọbìnrin tó lọ yìí? Ta lọmọbìnrin tó ń lọ? Báwo lèmi ṣe fẹ́ mọ ọmọbìnrin tó ń lọ? Ṣé mi jẹ́ padà sàmúdẹ́ pé ta já tẹran tó lógbò tẹ́lẹ́jẹ̀ tẹ̀ránú inú community ni wọ́n mọ̀ ni? Báwo mo ṣe fẹ́ mọ̀? Èmi náà yẹ ṣe ń rí for the first time ni. Kábọ̀ kan ò sí níbẹ̀ o, Sáàmù. Torí Ọlọ́run. Báwo ni bọ̀dá Sáàmù ṣe rìn báyìí torí Ọlọ́run? Oh my God. Pastor Sobe. Sista Pẹlẹbẹ. Ṣé wàá pa kí lẹ̀ ṣe ń báyìí? Bọ̀dá Sáàmù ni mo wá. Mi ò dẹ̀ rí wọn, nọ́mbà wọn ò lọ. Bọ̀dá Sáàmù ò sí ilé. Kò sí ilé. Èmi náà ṣe ń bọ̀ láti gbòòrò níbọ̀ ṣé kò sí? Kò sí nǹkan kan but orí òkè yẹn Bẹ́ẹ̀. nǹkan ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ o.
orí òkè tí yín. Bẹ́ẹ̀ni. Kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀? Ẹ wo ẹ ṣáà má worry. Mo mọ̀ pé Ọlọ́run máa gba gbogbo ògo. In fact, Sister Yoshibi, àwọn gan wá sórí òkè. Mo fi pọ́n gan máa ti délé ni, bọ́ mi ò bá wọn náà. Kí ló ń ṣẹlẹ̀ lórí òkè yín, Pastor Ẹ wo Sobe? Ọlọ́run á gba àkóso. Àmín. Kí ló ṣẹlẹ̀, Pastor Sobe? Ẹ kò Pastor Sobe, kí ló ṣẹlẹ̀? Ebe tí ẹ sọ fún yàn kéèyàn jíṣẹ́ fún bọ̀dá Sàámú tó bá dé kàn fẹ́ sára ọ̀dẹ́dẹ́. Yes sir. Àní kẹ́ ẹ má wá sí ìrọ̀lẹ́ lénìí. Irọ́ ẹ má wá sí ìrọ̀lẹ́. Ẹ jẹ́ kí gbogbo ẹ̀ dọ̀la. Ẹ gbọ́ mi báwo èmi ń gbọ́ yín ìbọn orí ìrìn ni mo wà. Ẹ má wá sí ìrọ̀lẹ́ rárá ẹ jọ̀ọ́. Jésù. Pastor, ẹran mi dà. Pastor, ẹran tí mo tò sórí òkè dà. Tí nǹkan bá fi lè ṣe ẹran mi, tí nǹkan bá ṣe ẹran mi, wàá gbàgbé pé wáyé rí. Torí kí ni gbogbo tó ń wí náà? Kí ni tí mo gbogbo eléyìí? Wá arábìnrin, òjíṣẹ́ Ọlọ́run lèmi o. Kò sí àràkàrà kọ́kọ́ èyí tó lè fi mí dá. Gbogbo èrò ibi tó bá dẹ̀ wà lọ́pọ̀ ẹ̀ ó máa yí ilẹ̀ lórí ni. Ó yá èrò ibi ẹ̀ ó yá gbà padà. Pastor, tí nǹkan bá fi lè ṣe ẹran mi, sórí aṣọ tó wọ̀ yìí á di ẹ̀jẹ̀ mi lọ́rùn. Káì lágbára Ọlọ́run, aṣọ àlà tí mo wọ̀ ayé ò ní depo sí. Aṣọ àlà tí mo wọ̀ kò ní dẹ̀jẹ̀ mọ́ mi lọ́rùn. Kí ló ń ṣe é gan-an? Kí ló ń ṣe é? Kí ló gbójúlé? Wo bí? Mi ò bẹ ẹlẹ́jọ́. Mi ò bẹ ẹlẹ́jọ́ rárá. Èmi ò dé bá ẹ wí nígbà tó ti ń pe ẹran lọ́mú ẹ. Àbúrò náà kan níwọ̀n náà ti ń jẹ ewé yìí. Ṣebí ewé ni mo pa lẹ́nu ẹ̀ tó ń jẹ yìí. Wá gbọ́, ṣé orí ẹran tó dè mọ́lẹ̀ ní ṣọ́ọ̀ṣì mi? Wá tú o. Ṣé kò tí tú? Ṣó máa lè yẹ. Mo ṣe bó ti tú ni. Tí ẹran yẹn bá fi lè kúrò bí tó wà. Tí ẹran yẹn bá fi lè kúrò. Sórí sánmọ̀ yìí, á wálẹ̀ lé lórí. Káì kò ní ṣẹlẹ̀ lórúkọ Jésù. Gbogbo èrò ibi ẹ oúnjẹ ewé ẹran mẹ́ẹ̀mẹ́. Gbogbo èrò ibi ẹ ó máa dàlẹ́ lórí ni lágbára Ọlọ́run. Wá tú ẹran yẹn ni mo sọ fún ẹ. Ẹ̀dá tú. Bàbá bí wọ́n dá mọ́ wà tú. Dúró bá mi sọ̀rọ̀. Ọ̀lẹ. Tú. Kábọ̀ kan ò sí níbẹ̀ o, Sàámú. Tí mò ń sọ ni pé ní báyìí èlò ni wọ́n ń ta kóńgò gàrí. Kóńgò gàrí 2000. Ọ̀tẹ̀ 2000 báwo? 400 ní kóńgò náà. Tí bá kó 2000 fún ẹ kọ́ kí ló máa rà? Sórí mo kò rí òpin. O mẹ́wàá yọ wọ́n sísì pamọ́. Mi lè ṣe bẹ́ẹ̀. O lè ṣe bẹ́ẹ̀. Ta ni ọkọ ẹ bẹ́ẹ̀ nù wọn? Ṣé mi lè bá kò tẹ̀lé jẹ́ mi lè bá bóyá long? A ṣe bá mi wí torí kí ni? Ìgbà tó yóò dọ̀tí, ṣé mo jọ́mọ ẹ ni? Ilé wáìn mi. Ìwọ tó wọ rẹ́ẹ̀dì yẹn mo bá wí jàre. Wà sórí ẹ̀ dáhùn ni kí ló ṣẹlẹ̀ náà? Odidi ọba ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Kọ́ ló ní wọ́n jù. Ọlọ́mọ jọ́gọ́jọ́gọ́. Wà ṣé òun wá ìwà ni? Ẹ ní sùúrù. Ẹ má ti jẹ́ kó mọ ọkọ lọ́mọ jọgànjọgàn. Tí n bá tiẹ̀ jọba community kí wà bí mo ṣe wà yìí náà. Ọmọbìnrin kan dẹ̀ láyàláyà ó dẹ̀ ní ìwọ wá. Ó láti jẹ́ pé nǹkan ń gbénú àbí. Ẹ jẹ́ ká wà mọ́ tó ń gbénú ẹ̀ náà. Ẹ ló mà mo ti dé. Kí ló ṣẹlẹ̀? Ó ṣe jàre. Oorun mú mi. Oorun yẹn pọ̀. Jẹ́ n wọ umbrella lọ́wọ́ ẹ̀. This person dey whine. Bro Sam, your friend in chance you. Ẹ ṣáà dín sọ̀rọ̀. Ẹni tá a bá máa tà, a máa ń bọ̀ ni. Ó yá gbà. Ó ní. What's up now? Just down fast, make you turn am. Ṣé o ti wo ohun tó fẹ́ wò tán? Bá ń gbọ́ umbrella mi. Bro Sam, which kind thing be this one? Sórí eléyìí pé ṣá. Kò pé ṣá. Aláyé mú kí níwájọ. Ojú wo rè? Ẹ gbà mí. Ẹ padà. Ó dà pọ̀ ọmọ ẹ ti ya wèrè ni o. Orí ọmọ ẹ ti dàrú ní kẹ́. Wọ́n ti tíìtì àìmọye wèrè bí irú tiẹ̀ o. Èwo ni wèrè gan-an? Bá ń gbọ́ umbrella mi. Bọ́dá Sàámú. Kí ni? Ṣé rí lédì tó ń lọ yẹn? Ìyá ewúrẹ́ ló ń pè o. Òun ó máa fa ewúrẹ́ báyìí. Á wá máa pe rẹ̀ níyà, á máa pe ewúrẹ́ lọ́mọ. Ìyá ewúrẹ́. Bẹ́ẹ̀ ni òun ni. Sọ́mọ tó pe ìyá ewúrẹ́ yẹn. Òun ni. Àbó ní àwọn pẹlẹbẹ sọ wípé àwọn yà tí wọn ò dẹ̀ rí píkṣọ ẹ̀ mọ̀ lórí fóònù wọn.
ṣọ́ọ̀rẹ́. kò tí ń connect. ó lọ sọ àwọn ọmọ tó ní pé kí gbogbo wọn máa gbó bí ẹran tó ní kó máa ṣe bí ẹran ṣóò ni tó bá jẹ́ bí orí ẹ ti burú tó bá jẹ́ bí àbórí ẹ lè dàrú ẹ mú fílọ̀ mi gbọ́mọdé orí mi gbọ́mọdé mi. ó ti kọ́ ọ́ bẹ́sì. mo dáràn. ibo ló gbà sísá o obìnrin tó gbà mí kọ́ mo dáràn bó ló gbà. In fact ó lágbára o ẹ wo ojú mi kòrókòrò báyìí ó lọmọbìnrin yẹn ló ṣe wá sọ ẹran mọ́ bíbá bẹ́ẹ̀ ni ló ṣojú dádì. kí ni dádì wa rí ṣe sí. dádì ò rí nǹkan kan ṣe sí o torí ó bú bàbá ńlá kù bàbá dádì ó bú yàláyà dádì. like seriously. ó lágbára gidi gan ni. lórí òkè yìí náà. In fact tí ò bá ṣe pé èmi gan gbàgbé báíbù ẹ bá tí má bá mi bíbá. lórí òkè yìí náà. mẹ́wàá ń ṣẹlẹ̀. sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ làwọn ẹran la rí. bá a ṣe rí nìyẹn ó tún ń dáhùn ó dà sọ bẹ́ẹ̀ dà ó yá wa lẹ́nu. bá a ṣe rí nìyẹn o ẹ wò ó bọ̀dá Sàámú ojú mi báyìí lọmọbìnrin kan ṣe wọlé tó sọ ẹran mọ́bẹ̀ yẹn in fact dáàdì gan ò rí nǹkan kan ṣe sí toró bú bàbá ńlá kù bàbá dádì ó tún bú yàláyà dádì in fact tí ò bá ṣe pé báíbù tèmi gan gbàgbé ẹ̀bá tí má bá mi ń bíbà. lójú sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ó dẹ̀ ní tó bá bí yàláyà sọ bẹ́ẹ̀ dá yàláyà májíkà dá ipe kó tú ẹran yìí. bẹ́ẹ̀ni in fact dáàdì gan ò rí nǹkan kan ṣe sí. ẹran lórí òkè long baba with the look of things ṣé kìí ṣe olórí burúkú ọmọ tó gba umbrella lọ́wọ́ mi ṣé nǹkan nìyẹn ṣá. òun gangan ni sà. that's it. ẹ wo bọ Sam pẹ̀lú kan tèmi rí i lady ó ti fẹ́ máa terrorize the community o. really. that's it now. ẹ sọ fún mi báwo ló yẹ máa lórí láyà tó máa gba umbrella lọ́wọ́ yín bẹ́ẹ̀. imagine it does not make sense. really. that's it now. wọ́n gẹ̀ tiẹ̀ ní sùúrù ẹ bro Sam tẹ́nì kan tó tẹ̀ ń rí lè bá fún èmi gangan lélẹ̀ distance tí woman yẹn fi move sígbà tá a fi lé yẹn kò pẹ́ rárá bọ́ a kàn tó ẹbí bá ṣe wá lé àti ẹ̀rí tracy ẹ̀ rárá. ó ń tẹnu mọ́rọ̀ o ta ló jọ́nu wọn ewu gbogbo wèrè iná ó ti sọ bí òfèsì sí wa dẹ̀ dákẹ́ kí ló ṣẹlẹ̀ ìkan pásítọ̀ ìkan tíjà ta ló tẹ̀ ta ló wá jọ ṣebí torí bí òfẹ́ lé ní ọ̀rọ̀ àdúrú ilé tó wà níbi tó sáwọ̀ ni ṣé kí wọ́n á ní pé mò ń béèrè umbrella nínú ilé yẹn kí wọ́n á ní pé kí dò umbrella ìbèrè ìlú ilé umbrella èlò náírà umbrella ládùúgbò ọlọ́run ṣe kẹ́mi tó I'm 1,000 naira everybody knows that my answer is umbrella káàkiri bọ́jà ẹja fìyẹ́lẹ̀ má distract mi ṣé mọ̀ pé ẹran tán sò sórí òkè ṣé mọ̀ kan fẹ́ fi kó bá sọ bẹ́ẹ̀ ni ṣé mọ̀ kan tó ti bẹ̀rẹ̀ nìyẹn ṣé mọ̀ kan tó bá jẹ́ pé àwọn kan wà nínú tí tó wà bí tí wọ́n synchronize sọ́wèrè tí wọ́n scrutinize nínú community ṣàkèwé wàhálà ni ṣé mọ̀ kí tá a bá ní journalist nínú community ká ní mo ti gbà journalist láyè kó wà nínú community tí mi ò ti sọ́wèrè scrutinize wọn ṣáwọn kan bá ti gbé news jáde wọn bá sọ wípé sọ bẹ́ẹ̀ la béèrè ẹran la rí káì. ọmọtẹ́kùn bá bí ẹkùn ló ń yorí yín pé lẹ́mí kọ́ sọ bẹ́ẹ̀. yé ẹ wo nǹkan fóònù yẹn dẹ̀ kù straight. ẹ wo ṣẹ́fẹ́ ni máa tú ẹran ìkúrò bí ibi tó bá wù kẹ́ran gbà lọ máa fà kọjá kúrò gbogbo bí màdé jùlẹ̀ kó máa lọ bówù kó wọ omi bówù kó wọ odò máa tú kúrò bí wọn ò lè bá yé ọ̀rẹ́ mi jẹ́ lójú ẹ̀mí mi. bówù kó wọ gbó lọ bówù kó wọ mi lọ ibi tó bá ní kó gbà lọ lórí òkè tí gbogbo àwọn èèyàn ti ń gbàdúrà máa sọ dànù ni. Guys, let's go. bọ́dá Sàámú níbo lẹ wá mẹ́ràn lọ báyìí. ṣó o fẹ́ ni abẹnú ogun gbígbẹ sọ̀rọ̀ sọ bí mọ́tẹ́ wá lórí òkè aṣèrè burúkú. Guys, let's go now. orí ìbàjẹ́ ni máa tú eléyìí dànù ní tó máa bá tiẹ̀ lọ. kí ló kan tí wọ́n tán ń tú ẹ̀rọ táwọn náà sọ bẹ́ẹ̀. oríṣiríṣi. President General of her hometown. No. What have you done to me? Kí ló ṣe fún mi? Níbo ló fi pastors mi sí? Olùwì, oníjàǹjà, àjọpẹ́ nígbà. Ẹ máa bọ̀ mo máa fọ orí fún yín nínú odò, máa fọ orí fún yín, kò sí nǹkan tó wù kí wọ́n ṣe fún yín, kí wọ́n yí machine gun lùlù yín kò ní í bá yín. Ọlọ́wọ́ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dógùn dúró, kógùn má dẹ̀ gbèrí mọ́. Ṣé ìṣeré? Adé ṣe é! Wọ́n ní bí ń jẹ́!
ó ṣe oore tó yà mí lẹ́nu o bàbá. kódà kí wọ́n bí ọmọ òkùnkùn bébì ọjọ́ tí wọ́n bá bí gangan mo lè nìkan gbé ọmọ yẹn sórí àga màá dé nìkan gbé AK-47 màá nìkan yìí fún kòkó tí ìbọn yẹn bá pa ọmọ yẹn kàn pa mí. ẹ lè pa mí ìyá jẹ. olórí. ìtìmọ̀ àyà ìtìmọ̀ àyà. lọ́gọ́ tó bá ti sọ èyí ó ti di alágbára inú afẹ́fẹ́ tí ò ní àǹfààní láti lè máa bá alágbàlá gbàǹgbà jíṣẹ́. alágbàlá. ẹ yí padà ẹ wá bá mi lift ẹ up man. ọtí bẹ́ẹ̀ni bọ́ bẹ́ẹ̀ orí ẹ̀. mi ò fẹ́ rí mọ́ lórí òkè ni o mi ò fẹ́ rí mọ́ ni o ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé wèrè kan bọ̀ tí mo gbàdúrà fún o. kábọ̀ kan ò sí níbẹ̀ o Sàámú. kí ló ń sọ kí ló ń kó yé mi ẹran lórí òkè. bí mi gan ṣe gbọ́ nìyẹn o. lórí òkè sọ bẹ́ẹ̀. ẹ wò ó lágbára lórí òkè tí gbogbo wa ti ń jọ́sìn. orí òkè tọ́lọ́run ti gbàdúrà. ẹ wò ó Ọlọ́run kan ló máa ṣọ́ wa báyìí. pásítọ̀ ńkọ́ àwọn náà ń bọ̀ yìí. lórí òkè tí gbogbo wa ti ń pray. dádì ẹ káàsán. ẹ ra sà. yes sir. ta ló tú ẹran tó wà mí báyìí. òun náà mo sì ní kí n béèrè lọ́wọ́ yìí òun lèmi àti ẹ̀ náà ṣe ń sọ nsìn tó ń sọ fún mi pé wọ́n so ẹran síbí pásítọ̀ kí lè rán wá lórí òkè. ẹ sì ní sùúrù náà wọ́n so ẹran mọ́ bí ta ló tú. èmi ò mọ ẹni tó tú o ṣùgbọ́n òun náà mo sì béèrè lọ́wọ́ arábìnrin nísìn pé ta ló so ẹran mọ́ bí the question is ta ló ní ẹran yẹn gangan ta ló so mọ́ bẹ́ẹ̀. ṣé ẹ rí tí ọmọbìnrin tó so ẹran mọ́ bí báyìí ẹ sì fi tìyẹn lẹ̀ náà o torí Ọlọ́run wà lójú iṣẹ́ tó dẹ̀ máa ṣiṣẹ́ lórí ayé ọmọbìnrin yẹn ẹ gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ náà ta lẹni tó tú ẹran èyí tó so mọ́ bí báyìí. ẹ sà according to nǹkan tí mo gbọ́ ra Sàámú ló tú ẹran bí báyìí. bọ́dọ̀ Sàámú báwo náà kó fèmí àti iṣẹ́ ìránṣẹ́ mi lẹ̀ iṣẹ́ ìránṣẹ́ mi ò ní dìṣẹ́ bọ́ kó fèmí àti iṣẹ́ ìránṣẹ́ mi lẹ̀ ayé ò ní tẹpọ sálà wa o. Oh my God. ṣé àwọn náà wá so ẹran mọ́ bí ni. bọ́ kí wàá ní reason tí bọ́dà Sàámú ṣe máa wá tú ẹran bí báyìí for crying out loud. Oh my God. ọdún wọn gbọ́dọ̀ tí ń bọ̀ wọ́n sí mi ò bá wọn lé. I need to call him. irú pàlàpàlà wò lélẹ̀ lórí òkè tí gbogbo wa ti ń gbàdúrà. switch off náà ni. Oh my God. switch off náà sì ní nọ́mbà yìí. ìyẹn tí bọ́dà Sàámú náà. nọ́mbà tí wọ́n wà ní switch off ta ló bẹ̀ wọ́n kí wọ́n wá tú ẹran bí. ẹ dúpẹ́ sọ ta ló ní ẹran ta ló so ẹran mọ́lẹ̀. Ọlọ́run wà lójúṣẹ́ nígbà tó bá ṣe iṣẹ́ gbogbo wa nù community là máa rí a máa mọ̀ pé Ọlọ́run yìí tóbi gbogbo ohun tí obìnrin yẹn tó jẹ́ àṣírí ẹ̀ ohun tó jẹ́ àṣírí ẹ̀ ibi tó ti máa túnà rèé o bẹ́ẹ̀ ni Ọlọ́run máa tú sí gbangba ojú wa dẹ̀ máa rí kò sí wàhálà ẹ máa wòran. kò sí wàhálà. kábọ̀ kan ò sí níbẹ̀ o Sàámú. sáwọn kìíní ti ń bí mi sáwọn ọmọ ìbáyìí kó pọ̀ mi lọ́dọ̀ ìyá kìíní bẹ̀ yẹn. sí sùúrù wọn máa tó dé. kí ló ṣe lẹ́yìn lọ́ǹgì kí ni ìtumọ̀ eléyìí. ó yẹ ìdùn mi síbẹ̀ ìdùn mi síbẹ̀ ẹ̀dà jẹ́ kọ́ máa wòran wòrán ẹ̀wò lọ́ǹgì jẹ́ kó ìdùn mi síbẹ̀. ẹ pẹ̀lẹ́ ó bá yẹ ìdùn mi síbẹ̀. pẹ̀lẹ́. ọ̀tẹ̀ látẹ̀rọ̀ kó pọ̀ mi kó pọ̀ mi ó yẹ lọkàn mi àtọ́ máa lọ. wálíbí ó ti tó. lọ́nà ẹ̀jẹ̀ kọ́ lọ. ẹ̀yin bó ti tó ó ti tó ẹ̀ má dàpọ̀ ẹ̀ má pọ́n kankan ebi kò má lọ. Sàámú o ṣe ń ru tó yìí fún mi. ẹ̀kọ́ máa ń pọn mi kún ni. wọ́n má pọn mi mọ́. béèyàn bá pé kí n má ṣe kò ní gbà. mo léwà ṣetán kí n mú ẹ tẹ̀sí má ti dìrẹ yọ èsì má ṣẹlẹ̀ mo léwà ṣe ikọ́ṣọ́ yìí máa rí pé mo ṣe èmi rè sọ́ba kí n kì bá ṣe àjẹ́ pé èyí ṣe mi rọ èyí ṣe bàbá mi rè dáṣẹ mi. kí lè fẹ́ ṣe. kí máa ṣe mẹ́wàá máa ṣogún pàápàá kódà máa ṣọgbọ̀n ṣé ìwọ kò mọ̀ pé nǹkan wà lórí rẹ̀ ó rere wọ̀rọ̀ òpó ń ṣe àmọ́ wọ́n ti ń sọ di ìbímọ ẹ̀ lọ́wọ́. báyìí. ibi yẹn èmi máa wá rè padà sórí òní ẹni níbi tẹ̀lé mi kó jẹ́ ká ríra. ẹbí kò tẹ̀lé mi. ṣé káwọn ọmọ ìmọ̀ pọn mi mọ́ ni. wọ́n má pọn mi mọ́ ẹ kò bá fúlẹ̀. ẹjọ́ ń pọ̀. bí kò pọ̀ ó ti tó ìyẹn pọ̀ ìná ẹ̀ ti tó. ẹ jẹ́ fẹ́ rí mi. mo fẹ́ rí ẹ. ó yá wọ́n ní kẹ́ ẹ kó kèsì bí ẹ má kúrò mi o ẹ kúrò mi ìrẹ́lẹ̀ pa ẹ̀yìn máa pọ́n torí mi láìkí bí ìyá yìí bí ò ṣe lómi ẹ máa pọ́n
ìyá kí ló ṣẹlẹ̀ gangan kó pàdé. Sàámú. Màmá. Ayé kò ní faṣọ àpọ̀nlé rẹ̀ ya. Àmì o àti tẹ̀yìn náà. Òun kọjá lọ. Mo dẹ̀ pè ẹ́. Mo dẹ̀ yí padà ó wá bá mi. Mo ní respect. Àwa. Ó dẹ̀ wá bá mi, ó ìgbọ́n máa wí. Ó yọjú wò ní dúrọ́ọ̀mù mi. Ìrẹ́ màmá, ẹ̀ẹ̀nu mi wà nù, èmi bá wà. Ó dẹ̀ pàṣẹ pé kọ́ ọmọ rẹ̀ má pọ̀n mí mi. Torí èmi ò tẹ̀ kí fẹ́ rí mi tiẹ̀ fi fẹ́ rí kágbàlagbà kù lálàṣì. Mo ìyá wèrè mi tó mi ò fẹ́ o. Pàápàá jùlọ obìnrin àánú mi fẹ́. Ṣó wá róre yóò ṣe mí? Ó rè má jẹ́ kémi náà sàn mo rí lára rẹ̀. Kẹ́ẹ̀rí. Mo rí pọ̀. Ṣàdédé rè mo rí kó ń lọ. Pẹ́ ń re rò bá tú lára rẹ̀. Èrò tú lára mi. Bá wà. Ṣé bùbá òfò yọ? Gèlè ńkọ́? Ṣé ò jàbọ́? Gèlè kò jàbọ́. Bánẹ̀rẹ̀ bùbá kò fò yọ. Àmọ́ Sàámú, má sọ̀rọ̀ mi dàpàrà. Ọ̀rọ̀ mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí, kó la etí rẹ̀ kó gbọ́ dáadáa. Má bínú. Kí nǹkan yóò túlẹ̀, ìgbòmìnira látọwọ́ rẹ̀ yóò kàn túlẹ̀ pé má láṣẹ fàájì rẹ o, má bá tirẹ̀ lọ o, la bọ́ sínú ayé olùgbàlà rẹ o. Kí n rẹ̀ o. Mo fẹ́ túlẹ̀. Di ó létí tí mo rántí ni pé a lọ sọ́dọ̀ sọ bẹ́ẹ̀, mo dẹ̀ rí tí wọ́n ní wọ́n so kojú àgùntàn kojú ewúrẹ́ kékeré báyìí wọ́n so mọ́ ọ́tà níbi tí alàgbà ti máa wàásù. Wọ́n sún ẹran mọ́bẹ̀. Wọ́n dẹ̀ lò lórí burúkú ọmọ kan ni. Ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ gbọ́ ọ̀bẹ̀rẹ̀ là lọ́wọ́ mi ni. Bí pé kéèyàn máa fi ràn. Bí kéèyàn máa fi ràn. Wọ́n dẹ̀ lọ́mọ yẹn ló wá so ẹran mọ́ inú ọ́tà níbi inú chọ́ọ̀chì sọ bẹ́ẹ̀ bọ́dẹ̀. Irú àṣàkáṣà wò lélẹ̀. Bébì ṣe mú ẹran yẹn bá túlẹ̀. The only thing tó sọ sí mi lọ́kàn bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ẹni yẹn o. Tó bá ní pé mo tún nǹkan lẹ̀ yẹn ni o. Mi ìwà mọ̀ bí yẹn ṣe jọ̀rọ̀ o. Béwúrẹ́ ṣe jọ̀rọ̀. Àbíkẹ́. Àbíkẹ́ ọmọ Àgbèkẹ́. Àbíkẹ́ rè la ṣẹran mọ́lẹ̀. Ìyá rẹ̀ ra Àgbèkẹ́. Ìyá rẹ̀ ní kíní kan ògùnrán ń pè. Ó ní kíní kan agbára wà. Kọ́ bá pẹ́ nìkan tún nágbára tó Àgbèkẹ́, máa pé kó ní tọ̀hún bọ́ta. Ìyá Àgbèkẹ́ fi jù mí lọ́nà. Á bá máa bù kéré, èlé jọdún méjì tàbí kó má tọ̀dún méjì. Ọmọ mẹ́ta ra Àgbèkẹ́ bí, obìnrin rẹ̀ dédé mu. Ìkan ti kú. Ọmọ méjì ikú rẹ̀ ń ṣírò bí àgbọ́n. Ṣó wá Àbíkẹ́ yà ń wí? Agbára ìyá rẹ̀ gbéhùn, ó mú láyà rẹ̀ jù. Lọ́jọ́ kan, mo ra Àbíkẹ́ bá pọ̀ ọ̀rẹ́ ń ṣẹ̀wọ̀n. Bá ọ̀rẹ́ ń ṣáájú ń bímọ. Ọ̀rẹ́ ẹ̀ ṣáájú ẹ̀ bímọ. Yọ́ ṣáájú ń bímọ. Ìtọ́ látàrí pé ó wá ṣáájú ń bímọ yìí, yí ọmọ Yorùbá. Ike ó bá fi jóun ra Àbíkẹ́ o, ọmọ yẹn kò ní dúró gbà súnmọ́. Ọ̀rọ̀ tí òkété bá bá ilẹ̀ sọ, òun nílẹ̀ ń gbọ́. Mo lá ẹnu mi gbòòrò kí ọ̀rọ̀ àṣẹ kó ti ẹnu mi jáde. Ọ̀rọ̀ tí òkété bá bá ilẹ̀ sọ, òun nílẹ̀ ń gbọ́. Mo lá ẹnu mi gbòòrò kí ọ̀rọ̀ àṣẹ kó ti ẹnu mi jáde. Nítorí òjò lóró náà múgi, òjò lóró tó múlẹ̀. Làbákẹ́, ìwọ bímọ. Ó wá ní Ọlọ́run á ṣe tèmi. Léyìí tó túmọ̀ sí pé ó fi ń yọ̀ mí nìyẹn. Àmọ́ wá gbọ́ o, láti àsìkò yìí lọ, tó bá ti ń fún ọmọ náà lọ́yàn, kó máa wú kọ̀ọ̀kan. Àṣẹ. Kódà kí o má fún ọmọ náà ní ọyàn. Ní ìgbàkigbà tó bá ti gbé ọmọ náà, tó bá fi ọwọ́ kàn ní orí, kí ọmọ náà kó jáde láyé. Má bá mi fàṣẹ sí. Ṣorí lè tí mo sọ ìlásán, ó máa bá. Wọ́n tún gbà o. Gbogbo ọmọkọ́mọ tó bá ti ń bí. Lẹ́yìn eléyìí tó bí, kó bí ìgbà ọmọ tó bá ti ń mu ọyàn báyìí, ó máa wú kọ̀ọ̀kan ni. Àṣẹ. Lẹ́yìn. Ta ni ẹ? Àbíkẹ́. Àbíkẹ́ kọ́ yìí. Àbíkẹ́. Kí ṣe? Kéde. Ọ̀tọ̀ǹtọ̀ kí tọ̀kí àná ọ̀gbìn. Ọ̀rẹ́ rẹ kórí kó sùn.
ń ro wá ń pè rírẹ̀ láàjì kó ń ṣépè burúkú burúkú ó kò dẹ̀ tún wá fi mọ lórí ọ̀rẹ́ rẹ̀ ọmọ kónkóló ọmọ ẹ̀jẹ̀ ọ̀run ọmọ ikọ̀ ìdẹ́ṣẹ̀ rí kíkó ìmọ̀ bọ́ ṣe ń dẹ́ṣẹ̀ òun pé kó bá mú yàn kó pà lórí kó wú kọ́kú ó tún máa wá ó tún mọ́ mọ́ńkèlè eléyìí dání ọ̀rọ̀ yín kò lè dùn mí ká pé iṣẹ́ ò jẹ́ wípé bọ́ọ̀rẹ́ rẹ ṣe bímọ yẹn kó fi yọ ẹ̀yìn ẹ̀rẹ̀ ìbàjọ́rọ̀ yọ Ọlọ́run àpèsè tirẹ̀ ìwọ fọmọ yọ ẹ̀ ṣé wọ́n kò mọ̀ pórí ọmọ rẹ̀ ń pọ̀ mọ́ wá jàyé èdè ìjàwọ́ nàpọ̀ ikú yọ̀kẹ́ dá mi láka náà èdè lè dùn mí yín wọ́n ti pòwò ìyàbá gbọ̀nràn ọmọ rẹ̀ márùn ìwà ìka ìyá yín ṣe kó jẹ́ kó kú láìtó ọjọ́ kó dà yín lẹ̀ sínú ìyà kó dà yín lẹ̀ sínú ìjọ̀gbọ̀n ṣùrùtù ọ̀rọ̀ yín kò lè dùn mí ẹ bá dé ṣe sùúrù. àwáwù. ó dárúkọ mi. àwáwù bẹ́ẹ̀ ni ṣó ara ẹ̀ ṣó mọ̀ pé torí kó jẹ́wọ́ ni bó bá jẹ́ lómi ló bá dán kan tó dánwò lálẹ́ á ti fi ilẹ̀ ṣaṣọbúra wá gbọ́ ò jáwọ́ lórí ọ̀rọ̀ wa kó o fi tiẹ̀ kó o fi ṣe tiẹ̀. sista mi ẹ fi mí lẹ̀ jẹ́ kí n dá sèré àfihàn yìí. lè ń sọ̀rọ̀ n kò jẹ́ yín méjèèjì mọ̀ pàgbára yín kò gbé n kò mọ ohun ẹ fẹ́ fi kúnra yín tó bá èdè sí wọn àwọn ọmọ yín lára ọlábí àwa àtìyá yín jọ dì sí wa bá a ṣe jọ jẹ káàjọ mu káàjọ tẹ̀ ń rọ láyé ń jẹ àmọ́ wọn lè ṣe yín o akànlájọ àwọn èèyàn jẹ́ kẹ́ máa ṣẹ̀sìn kiri tó rẹ̀sìn rẹ̀ ń ṣe ẹlẹ́yà rẹ̀ yín méjèèjì kó lórí mo fẹ́ kẹ́ rántí pé ìjọ kan máa jọ kan ipá yín máa pín. tó bá bí ìgbà ọmọ tó bá ti fi ọyàn sí wọn lẹ́nu báyìí tí wọ́n fi ẹnu kan mú ẹ báyìí gbogbo wọn máa gbó kọkùnrin. àṣẹ. Sàámú ọjọ́ kejì ọmọ yẹn jáde láyé. ó pa ọmọ tí ọ̀rẹ́ ẹ̀ bí. ó pa fínfín. kò jẹ́ kán sọ lórúkọ. ọgbọ́n ikú tẹ dúró gbà sórí kò jẹ́ ó. ibi máa pa ẹ́ wà ó lè máa gba ẹ̀ lálẹ́ wa. ibẹ̀ ni ibi tó oògùn ẹnìkan mọ lẹ́lòmíì ti bẹ̀rẹ̀. bá a wà Sàámú lákàrí rẹ kò ní ìdọ́bà ìyẹn rẹ̀ wá bí ẹlòmíì ẹnìkan náà nìní kó wá pa èèyàn kì í ṣerú eléyìí kó mú jẹ kó o bá mọ̀ pé o mọ̀ pa àwọn náà mọ̀ bò ìyẹn rẹ̀ wá fi wèrè tútù ṣe pé níwọ̀n bá gbọ́ bá sì pa ọmọ jòjòló ṣe bí ìyẹn tẹ̀ ṣe rí ìfún ara rẹ̀ ó ò ní rí ìfún ara rẹ̀ tó máa fi jáde láyé elédùwàdẹ ṣàṣẹ sí wọn wà dá dúró bá o wọn ewúrẹ́ ro màmá gbé kiri lọ́mọ pé kàn rè kòkì yábìkẹ́ má pọ́n ewúrẹ́ kiri. wọ́n sọ di wèrè tútù. wèrè tútù. òun ló ṣe ń gbé ewúrẹ́ yẹn káàkiri. ọmọ ro òun pé e. ọmọ ro pé e. ṣé kó ti pẹ́ lẹ́nu ẹ̀ bẹ́yẹn. kí n bá máa bù kéré á ti lé lọ́dún méjì yóò ti wà lẹ́nu rẹ̀. Jésù Kristi. bó ṣe wá ń wo yẹn o ẹ̀mẹ̀kìsúlẹ̀ àná rọ́ọ̀fì kan pẹ̀lú o wọ́n máa ń ṣí kiri wa kẹ́ bá rí ilé bíbá ìlóṣù kan wọ́n máa doṣù ìmátẹ̀ lọ́tọ̀ rẹ̀ máa ibomi rẹ̀ máa gbúrò rẹ̀ bó dẹ̀ ṣe ń dé àdúgbò yẹn rò ń bà tí wọ́n jẹ́ kiri. ṣó wá rí ewúrẹ́ yóò tú lẹ́yìn ìjọ̀gbọ̀n wa o torí Àbíkẹ́ tí wà ní kanra burúkú tí ń bínú. ṣóògùn yẹn sì wà lọ́wọ́ ẹ̀ ní. lépa má gbà lọ rẹ̀ àmọ́ kó bá farabalẹ̀ wọ rẹ̀ má gbà lọ rẹ̀ àfi kí n kì bá sí mọ́ rẹ̀ kú. ó ń wò pé bí iṣẹ́ ìyẹ́kẹ́mi náà la kojú rẹ̀ mo mèrò ọkàn rẹ̀ èmi kò ní kojú rẹ̀ torí èmi àti Àgbékẹ́ ìyá rẹ̀ báyìí ra àṣejọ wà. ìrẹ́ náà dẹ̀ mọ̀ pé awo rẹ̀ ń gbáwo nígbọ̀wọ́ ìjọ àwo bá ti dalẹ̀ àwo èdà káwọ́ má dalẹ̀ àwo. mo mọ̀ bẹ́ẹ̀. torí òre yóò wá ṣe é mi rè mo ṣe fẹ́ kó jọ̀wọ́ rere iṣẹ́ yẹn ti máa dáhùn. èlé o ó máa dojú ìjà kọ ẹ́ ó máa dààmú rẹ gan ṣó ìṣera rẹ̀ máa ṣàṣírí kan rẹ̀ tọwọ́ ọmọdé yìí wà ní Sàámú ijó bá ti fojú kan Àbíkẹ́ gbàǹ báyìí bú yẹ̀pẹ̀ kó o mọ́ mi kó kò mọ́ kó o dànù àwálẹ̀ ni. yẹ̀pẹ̀ àtomi ó tán agbára ẹ̀ nìyẹn ewu ẹ̀ nìyẹn.
n kò lè pe ìwọ rẹ wa n kò dẹ̀ lè pe ìwọ rẹ kọ àmọ́ ṣé mo mọ̀ wípé iye ẹ̀pẹ̀rẹ̀ Ọlọ́run fi ṣẹ̀dá wa léde ìbínú mi kókó nǹkan ní mú mi déjọ́ kan tílẹ̀ má fi ṣú. a gbọ́dọ̀ bomi ṣọ̀tá. ìṣẹ̀ ní bomi ṣọ̀tá mo máa múre yẹn kó bá ti kàn lára báyìí gbà ó máa wálẹ̀ wà láàrin ọgbọ̀n ìṣẹ́jú ó máa dolúndùn ẹni lè sọ kó. mama ìwọ náà ti ṣe mí lóore. ó rí i pé mo ní káwọn ọmọ báyìí pọ̀ mi. omi rí wọ́rọ̀ o ṣé o fi tún nǹkan. ó máa dá kéèyàn máa ṣàánú o. báyìí ni ó dà. ó máa dá kéèyàn máa ṣoore o. bá wa. kó lè bàjẹ́ fún yín. àṣẹ. wọn ò ní wá yín tì. àṣẹ. àwọn ọmọ yín ò ní sọnù. àṣẹ. ìbànújẹ́ ò ní dé báyìí o. àṣẹ àṣẹ àti rẹ náà ó ṣe. second born yín ṣọ́kọ ẹ̀ ti gbẹ̀bẹ̀. ọmọ. ẹ má bínú ṣé o bí inú ni. rárá kò bí ó kọ̀ọ̀kan mi léwu wà. kò sí níbẹ̀ o Sàámú. ẹ dákẹ́ mo gbọ́ ní ìwọ tú ẹran tèmi sílẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni nǹkan tí máa fojú ẹ rí àtàwọn tó kù yìí agbára ẹ̀ ò ní gbé. lórúkọ Jésù Kristi gba ìtúsílẹ̀ gba òmìnira ayé rẹ gba ìtúsílẹ̀ lórúkọ Jésù ayé gba ìtúsílẹ̀ Ọlọ́run alágbára wà mí Ọlọ́run ayérayé wà mí. arákùnrin kí ni orúkọ yín? Ọlábánjí hallelujah. Thank you Jesus. ìwọ tú sílẹ̀. bẹ́ẹ̀ni. well done pastor. Thank you ẹlẹ́mìí èṣù. ìyẹn lẹ́nu tiẹ̀. Yes. ṣó wá rí ni wàá fún ẹ ní 20 minutes. ṣó rí lẹ́yìn 20 minutes yẹn tó o bá tú àwọn tó kù sílẹ̀ pastor máa pa ẹ́. irọ́ ló pa. máa pa ẹrùn. irọ́ ló pa. máa fìyà jẹ. irọ́ ló pa. èmi fi ọmọ tiẹ̀ wọ́n sọ́mọ́ tẹ̀mí nù. tẹ́ ẹ bá wá Àlàkẹ́ mi fún mi tẹ́ ẹ bá wá ọmọ mi fún mi nínú ìjọ yín máa gbé yín mì. irọ́ ló pa. Ọlọ́run wà lórí òkè yìí Ọlọ́run orí òkè yìí ṣe iṣẹ́ agbára kò sí agbára kankan tó lè lò lórí gbogbo ọmọ ìjọ yẹn Ọlọ́run orí òkè yẹn á ṣe ìtúsílẹ̀ á dẹ̀ bá ẹ wí gbogbo ẹ̀mí èyí tó lòdì sí ẹ̀mí Ọlọ́run Olúwa yóò bá wọn wí. pásítọ̀ sórí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀ pẹ̀lú ẹ̀ ni àti wọ́ àti bọ̀dá Sàámú ayé gbogbo yín máa bàjẹ́ papọ̀ ni. irọ́ ló pa lórúkọ Jésù Kristi Ọlọ́run orí òkè yìí Ọlọ́run alágbára ni. wọ́n bí bọ́ síbí. tálẹ̀ wọ́n ti. wọ́n pa láṣẹ ni mi ìdálábà wọ́n pínlẹ̀ máa pa ẹ́ bóyá ẹ continue kọ́ tẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ̀ bẹ̀rẹ̀ kọ́. Jésù Kristi Jésù Kristi. kò sí níbẹ̀ o Sàámú. kò sí nǹkan tó fẹ́ di Ọlọ́run orí òkè yìí kò sí tó fẹ́ fojú ẹ̀kọ́ torí Ọlọ́run orí òkè yìí Ọlọ́run alágbára ni bẹ́ẹ̀ni Ọlọ́run yà á jọ ẹ́ lójú ẹni ni kò ní dọ̀la bí Olúwa ti bẹ́ẹ̀ jẹ́ mi rẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wo bọ̀dá Sàámú tí wọ́n lò tú ẹran yín sílẹ̀ àwọn náà ti dé ẹjọ́ bá mi tú àǹtí mi sílẹ̀ kí n máa mú wọn lọlé bọ̀dá Sàámú nìyí bọ̀dá Sàámú nìyí. ṣé wọ́n ni Sàámú. èmi ni Sàámú Matthew ayé sáré ayé kánjú ìgbẹ̀yìn ayé kí ló kù láyé àfi ká jagun èmi rè kí ló ṣe é wọn kò rí ẹ burú dànù èmi rè. ìwọ ló láyàláyà ló tú ọmọ mi kan ṣoṣo sílẹ̀ ta ló bí ẹ rè. ẹ tó bí mi ló bí mi ìyá ọdún ni. kò ní já fáwọn tó ní ẹ ìwọ. wọ́n ti sọ bẹ́ẹ̀ wèrè fẹ́ kéyìn àbí kí ọmọ gbẹ̀kẹ́. Jésù Kristi. I'm in power. 100%. Wakanda for life. Kò ní dá fún ẹ. Tí kò bá sọ̀rọ̀, àrùn máa gbin ni. I'm in power. I swear to God. Power. Gbéra tó. Epo. Internet. Oya, ẹ mú wọn lọ. Tó bá tún padà jì ní ìmọ̀ tó lè ṣẹlẹ̀ o. Eléyìí kọ́. Eléyìí kọ́. lára àwọn tó lọ mú lára dá ni. ẹ pẹ̀lẹ́. Kí ni? ẹ pẹ̀lẹ́. Ìbarapá kọ́ ni. ẹ pẹ̀lẹ́. Barapa. Ṣé wọn náà dún bí ẹran? Jésù Kristi. Jésù Kristi. Ọlọ́run wà pẹ̀lú ẹ o. Iṣẹ́ ò ní díṣẹ́. Iṣẹ́ ìránṣẹ́ ò ní díṣẹ́. Iṣẹ́ ò ní bàjẹ́. Mo ti sọ bẹ́ẹ̀ irin náà fi ń wó orin igi ni wọ́n fi ń wó igi. Lára àwọn tèmi náà ṣoore fún.
iṣẹ́ eré ẹ̀ là ń jẹ ibi ò ní dé báyìí kò sí tó bá ṣe bẹ́ẹ̀ni máì tí relax ó máa tó dìde but mo fẹ́ make call sẹ́yìn. I am standing by you and nothing will happen to you. Ibi ò ní ṣẹlẹ̀ sẹ́yìn náà. Àmín. Orúkọ Jésù. Ẹ rí pé Ọlọ́run tóbi lọ́ba. Láwọ̀ àpá Ọlọ́run tóbi. Ọlọ́run tóbi. Ìdí mo ṣe pé Ọlọ́run tóbi rè pé kán bá pè mí rè máa sọ máa gbé mọ̀dé ìṣubú àpé kó ní tọ̀hún gbẹ́nu rẹ̀ sọ. Àbíkẹ́ ọmọ Àgbèkẹ́ ó mà ṣe lára rẹ̀ o. Ìyá rẹ̀ gbágbára ẹ̀ o mọ bó ṣe lè fi ọpọlọ lo agbára yẹn kó fi tún téèyàn ṣe kó fi gbà láìsàn là kó fi fún ẹni bá ń wọ́mọ lọ́mọ ó ṣe yẹn ó wá mú agbára yẹn ó láṣìlò ó fi rán mọ́ lọ́mọ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ó fi rán sọ́run wọ́n yẹn náà wàá wò wọ́n wá pàkádà rẹ̀ dà wọ́n bà tí wáyé rẹ̀ jẹ́ wọ́n wá gbé ewúrẹ́ lé ẹ̀ lọ́wọ́ wọ́n gbọ́mọ ẹ̀ wọ́n náà wá ń gbé láńkẹ́ ewúrẹ́ kiri òun gbé ewúrẹ́ jó òpònù ṣé wọn kò mọ̀ pé kò sí bóògùn ṣe máa gùn títí ó máa nópin. ó máa lópin. ó rè nópin yẹn léni. wọ́n bá yí ẹ̀jẹ̀ wọn sọ ẹ́ di wèrè ọ̀sán gangan. lè tọ́ra àwọn àgbà wípé ọmọ kì í bá pèlè ìyá rẹ̀ kò ṣaṣọ. eléyìí ṣìdá o. ó ṣìdá burúkú ìdàkúdà pàpàrọ̀ òdà ó fàyà jù. ìyẹn rẹ ṣé orílẹ̀ lè báyìí ilẹ̀ mọ́. ó wà rẹ́ ní ìbàjà ó rẹ̀ ló máa dágbára wò lára rẹ̀ ó rẹ̀ ló máa fi tìǹà tirẹ̀ ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ẹnu Ọlọ́run pé wò ó dààmú ọmọdé ìjú o. ọmọdé tí ẹ̀kọ́ dádì ni dádì náà ń pè wọ́n bí dádì sọ bẹ́ẹ̀. ó lè jẹ́ dádì lọ́dọ̀ tí yẹn jẹ́ dádì lọ́dọ̀ tèmi. màmá ẹ ti wà ní ìjọ kí o dádì lè máa pè é. torí pé mo ti wà níbí. dádì. ó dààmú dádì ìjú o ẹ má bínú sà. ó dààmú rẹ̀ ju o ó fi tìǹà tìrò gbé láyé rẹ̀ gbóná ẹni ẹlẹ́ni kò lè jẹun kò lè mú ó ń sáré kiri láì ṣe pọ́n fún ògùn náà. ó dẹ̀ ń wẹ́ràn kiri ní igbó. ó ń wẹ́ràn kiri láì ṣe èèyàn. èdà o máa tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́rẹ̀ gan-an wọ́n dẹ̀ fẹ́ ṣe ó yé mi ó fẹ́ bá ṣẹ́ ìrànṣẹ́ rẹ̀ jẹ́ wà Ọlọ́run kò dẹ̀ gbà fún ẹ. kò ní fún ṣe. ẹ lè fún ẹ ṣe ó tẹ̀ fún ṣe. lè tọrọ Ọlọ́run sọ wípé òun kò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ o bí kò ṣe kóró olúkúwàdà ṣé mo tẹ̀ bẹ́ẹ̀ yọ ẹ̀yìn bọ̀ sẹ́yìn fún ẹ kápẹ́ṣọ̀ ti bọ́ sẹ́yìn wàá mọ̀ pé orogún oyin bó ṣe ń bọ̀ wá báyìí ó dá Sàámú ẹni bàjẹ́ yín ẹni ṣubú dànù ayé kò ní mú ẹ ṣé rí dédé bẹ́ẹ̀ ṣe ń ṣe fún dédé èèyàn ládùúgbò kẹ́ ẹ bá rí ní ibi ń pẹ́ máa fóúnjẹ ń bẹ́ẹ̀ bá rẹ́ náà rùgbẹ́ngbẹ́ máa bomi ń kójówó yẹn máa nọ́bà yẹn máa gbogbo rẹ̀ rí mú un. ẹ̀ẹ́dẹ̀ máa rí kọ́jú ohun wọn evidence ni pé ń sọ ẹ̀ ń ròyìn mi ní rere mi ìmọ̀ tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. ẹ jẹ́ kémi fúnra ara mi bọ́ sílùú kí n má wí kí. ẹ ṣe. ọ̀dọ́ yín kò ní bàjẹ́ o ẹnì bẹ́gbẹ̀ ṣu o ẹnì bẹ́gbẹ̀ tọ́ o ọmọ ìrèyìn bẹ́ẹ̀ sọ̀n kò nọ̀rọ̀ Ọlọ́run ẹ ti ra jí pàpà ètè ṣubú. kò ní bàjẹ́ fún yín. àṣẹ. wọn ò ní wá yín tì. àṣẹ. ẹ ní sórí burúkú. mami wọn ò ní wá yín tì. ẹgbẹ́ mi kọ́ ni pé káwọn ọmọ ìran yìí lọ́wọ́ kọ́ bá yín pọ́n mi ó lẹ́yìn fi sọ àṣírí tí ẹ fẹ́ mi lẹ́ fi sọ ibi tó wà lórí mi lẹ́ fi bá mi eré dànù. ìwà tirẹ̀ náà rè jẹ́ kó jàǹfààní. ṣé àwọn ọmọ yìí wọ́n máa pọ́n mi jálẹ̀ ọdún yìí ni o fún yín wọ́n ti di ọ̀sẹ̀ fún yín o wọ́n á pọ́n dẹ́ndẹ́ omi kúnlé yín omi òkúnlé yín màá ní kọ́ lọ́ra kẹ́ẹ̀gì wà tó wọ́n máa pọ́n sí káàkiri àdúgbò. má ṣe pé má ṣe nàwó. ìròyìn tẹ́ ròyìn ìyá ẹ̀mọ̀ yín náà máa jèrè ẹ àwọn ọmọ yìí. tí kò dé ilé fẹnu yín sọ pé ilé pọn mi jálẹ̀ ọdún ẹ ti dín mẹ́rù wá báyìí. ẹ wo ìyá mi tẹ́ ẹ bá wà ní tọ́ílẹ̀tì tí ò bá wọ̀nyí kẹ́ ẹ flush ẹ pè mí àwọn ọmọ ìyàwó á flush fún yín wọ́n á ṣe dẹ́ndẹ́ fún yín wọ́n bí èmi o bí mo ṣe burú tó tí mo wíkẹ́ẹ̀dì tó mi ò fẹ́ kéèyàn ṣòṣì níwájú mi mi ì dẹ̀ fẹ́ kéèyàn sunkún wájú mi agbára burúkú tó ń gbé fún yín yìí kò ń dà ìwọ tó fọ́ ìbáyìí tó dà báyìí wọ́n ń ṣe agbára lò káàkiri wọ́n wá ti wá sọ ẹ́ di wèrè wọ́n náà fúnra rẹ̀ ò mọ̀ pé ó ti di wèrè àbẹ́ ò mọ̀ pé nǹkan tó bá tà òun ló máa gbà ohun tó bá rà òun ló máa ta ohun tó tà síta ló gbà ṣebí wàá bí tó wù káàkiri òun làwọn kan náà fi sàṣì ẹ gẹ́gẹ́ bí ìyá ṣe sọ náà fi gbọ́mọlé ẹ lọ́wọ́ òun á rí ewúrẹ́ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ò mà ní bayé ẹ jẹ́ àṣẹ́mi ni mo ẹ̀pọ̀ ẹ mọ ewúrẹ́ lọ ewúrẹ́ ti kúrò nínú gbogbo ìgbésí ayé ẹ̀ báyìí ó jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ bá mami ṣé wọn yàtọ̀ sí àwọn agbára ogun yìí ṣé wọn káwọn náà máa wọn kọ́ náà máa wà tó bá jẹ́ pé olóṣèlú ni wọ́n tán máa lágbára
agbára tán dẹ̀ níyẹn tó fi ń control káàkiri yẹn wọ́n á tún gbé lọ́mọ wọn lọ́wọ́ ọmọ wọn á máa ṣìlò bó ṣe wù àwọn ọmọ mi á máa ṣìlò àwọn ọmọ mi náà wà nípò agbára tí ò kì í ṣe olóṣèlú àwọn ọmọ wọn náà máa ṣe gàràgàrà àwọn èèyàn wọn. àwárẹ̀ wà níbà àwárẹ̀ ń jábà òfojọ́ kejì ọjà òpin ẹ̀ bọ̀ ó wá dààmú má ìbọn ṣe sọ lóòótọ́ o sọ bẹ́ẹ̀ wá ń wọ ẹ̀ràn lábẹ́ tébù sọ bẹ́ẹ̀ tọ̀ sára lórí kan tọ̀ sára. àgbàlagbà yìí dá o. àgbàlagbà yìí dá. ó burúkú ni níwọ ó yàtọ̀ ọ̀dàrí jẹ̀ṣẹ̀ lọ́wọ́ sọ bẹ́ẹ̀ torí májíkà ni àṣẹ wà lẹ́nu ẹ̀ tó bá ní pé kó máa ṣí èrè lọ máa ṣí èrè lọ ní òdẹ̀ ní mọ̀ kó kàn ṣe èèyàn burúkú bẹ́ẹ̀ ni májíkà ó máa dúró ogun tó ti ṣe nínú community. ẹ dáríjì mi ẹ ṣàdúrà fún mi ẹ ṣàdúrà fún mi mo nílò àdúrà ẹ ṣàdúrà fún mi. Praise the Lord! Hallelujah! Aṣẹ́gun àti àjògùn ní àjẹ́ nípa ẹ̀jẹ̀ Kristi àní ìṣẹ́gun. Bólúwa jẹ́ tiwa kí yóò ṣubú. Kò sóhun tó lè borí agbára rẹ̀. Ẹ kú oríire sọ bẹ́ẹ̀ ó yẹ gbàdúrà fún. Ẹ̀yin ni mo bá yọ̀ o mo kí wọn kú oríire. oríire wà. nítorí pé kò pẹ́ kó tó yé wọn. Ọlọ́run fúnra rẹ̀ ó dẹ̀ ti gbàkóso ayé wọn báyìí. Ẹ wo bí Ọlọ́run ṣe rẹ ọkàn wọn balẹ̀ wọ́n wá ní ká gbàdúrà fún àwọn. ó fúnra ara rẹ̀ fẹnura rẹ̀ ìwé bá. bẹ́ẹ̀ ni màá dẹ̀ gbàdúrà fún yín àdúrà yín dẹ̀ máa gbà. A gbé orúkọ yín ga Ọlọ́run ẹ gba ọpẹ́ wa. Àmín. Lórí arábìnrin ẹ gba ẹ̀yìn wa. Ta ló ní báàgì àti wípé kí ló wà nínú ẹ̀. Inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn ẹjọ́ fúfú mi ò bẹ̀ lọ́wọ́ ẹ̀ inú bíbí má fi ilé mi ṣe bùgbé ẹjọ́ fúfú má fi ilé ọ̀gá mi ṣe bùgbé kí wọ́n má bàa ṣì wí wọ́n ti ń bínú má jẹun ṣì sọ. sórí ẹ yí ni. ẹnu yín gbà má. ṣó ti yá wèrè ni. ẹnu yín gbà má. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Ah! Bíbá! Màá gbá yín ní ẹ̀ṣẹ̀ lójú ẹ lọ ti gate. Kí ni ìyẹn wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀? We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò ni mo wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me. I said call me. Ojú mi Adéjàre, ojú ọmọ ẹ Adéjàre, jọ̀ọ́ ṣàánú mi ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick lọ hospital tí wọ́n fa oxygen sí nímú tí wọ́n ayọ̀ lójijì ó máa kú ni. Ó máa padà kú ni. Kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is? Tí èèyàn bá ya wèrè, ẹ mú lọ sáko wèrè. Mi ò lè sá lọ fẹ́ni kankan ní ilẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ fi ń wo wèrè kò ní dá fún ẹ bó ṣe bá nìkan yẹn. Madam, cut. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Sàámú Ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́
ọlọ́mọ ẹ̀ sì sàmú fún wọn lówó wọn wọn kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi má jẹ́ kó sún wọn fún wọn lówó.